ọ̀rẹ́ mi ò fi ẹ mọ́ sẹ́ tí ká tún gbéyàwó ìka mo ní mi ò fi ẹ mọ́ wọn bí ẹ̀dá wọn ní wọn ò dé síbi mẹ́tàlá ẹ̀dá tí wàá sọ ẹni sí the church wọn bí ẹ̀dá sẹ́ wọn bí mi dá wọn bí ẹ̀dá sórí ìgbéyàwó yìí ikú nìkan ló lè yà wá oyè òkú àbóhùn kú wọn tí yóò bá ti síbẹ̀ ẹnìkan kò lọbì kankan wájú máa wà ń bẹ̀ líle kẹ́kọ̀ọ́ àwọn tó ń bá lájọṣepọ̀ ni máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run orí pé à ń ṣe ok iṣẹ́ ìdájọ́ ń ṣe o rí pé everything yàtọ̀ nílé à ń ṣe gbá à ń sáwọn ṣe gbogbo kankan eré ló pe ni àwọn fídíòs yẹn òun máa ń tà ni òun máa ń tà bẹ́ẹ̀ ni òun ń tà ni ọkọ mi bá sí website tó máa ń release ẹ̀ sí website ọkọ mi release ẹ̀ sí kò ṣe website ilẹ̀ yìí rárá ọkọ mi lónìí a wá mú lórúkọ ẹ̀ á fi síbi ojú tiẹ̀ tẹ́rẹ́rẹ́ ojú àwọn obìnrin yẹn náà á fi gbé síbẹ̀ tẹ́rẹ́rẹ́ wọ́n sì jọ máa bá wọn lájọṣepọ̀ bẹ́ẹ̀ nítorí orí ìsìnkà dọ́là ló fi ń gbowó ń bẹ̀ bísínẹ́sì mi tó pọ̀ mi tó ń ṣe nìyẹn kódà ọkọ mi a máa tún ó tún ní àwọn gúrùpù kan tó bá ti mú wọn ọkùnrin àti obìnrin wọn bára wọn lájọṣepọ̀ wọn àríkọ̀ jẹ bísínẹ́sì mi tó pọ̀ mi ṣe nìyẹn pásítọ̀ sì ní chọ́ọ̀chì ìyàwó pásítọ̀ náà jẹ́ ń bẹ̀ ìyá Brother Joshua náà jẹ́ ń bẹ̀ gbogbo mistress náà jẹ́ ń bẹ̀ ta ni ò tiẹ̀ jẹ́ tọ́nu chọ́ọ̀chì sá bó ṣe wá ń ṣe ó wà yé mi bó ṣe ń kẹnu sí wọn ò yé mi àwọn tí mọ́mí junior ìyá junior wẹ́ mo pàdé fún wọn wọn tètè bọ́kùnrin last born wọn lójú ọkùnrin wọn ṣe ń pè junior ó pàdé fún wọn mi gbọ́dọ̀ sọ̀rọ̀ àbí kí mo fẹ́ ṣe lẹ́yìn ọ̀sẹ̀ mélòó kan àfi tó lẹ́yìn oṣù mélòó kan ọkọ mi bá délé ńjọ́ náà ló bá ní òun fi ká try style kan style wo nìyẹn ìbálòpọ̀ wa náà kì í ṣe kó bẹ́ẹ̀ ojoojúmọ́ ni o àwọn bára láti sọpọ̀ bóyá máa ń ṣe náà nìyẹn bọ̀ kò wá ṣe bíi ti gbàgbà bẹ́ẹ̀ yẹn mọ́ bọ̀ kò ṣe náà bó ṣe máa ń ṣe tẹ́lẹ̀ ó ṣe gbàgbà bọ̀ kò dàbí ti gbà yẹn mọ́ mo dẹ̀ máa gé jẹ òun dẹ̀ máa mú pé ṣọ̀pọ̀ ó fún mi lápá ló bá ní ihò dí mi ó ní ó máa dùn mí ó ní kò ní dùn ó lóun rárá máa ṣe àti ṣeun ó ní mi ní omi lọ́pṣọ̀n àfi kí n gbà mo sunkún mo bẹ́ẹ̀ ó ní òun rárá ṣe àti ṣeun ẹni bá mi sùn lóòdì dídí oṣù mẹ́ta mi gbádùn òdì mi ó bá mi sùn lóòdì lọ́sẹ̀ ó dúró ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ kejì tó bá mi sùn lóòdì yẹn dídí oṣù mẹ́ta mi gbádùn òdì tó yá ó mú mi náà lára àbẹ̀rẹ̀ sí ṣe bẹ́ẹ̀ ojoojúmọ́ ni mo fáwọn ronú mo máa pa fẹ́ mi àmọ́ tí n bá sóúnjẹ tó ń fẹ́ mi kò ní jẹ́ o àjọ máa jẹ́ mi bẹ́ẹ̀ ni tí n bá bomi lásán fún àjọ máa mú mi ó sọ pé òun ò trust mi pé mo lè pa wọn ọjọ́ kan yìí wà níbi iṣẹ́ àwọn ọlọ́pàá kan bá pè mí pé àwọn fẹ́ rí mi lágọ̀ọ́ àwọn ẹ fẹ́ rí mi kẹ̀ kí ló dé wọn náà fẹ́ rí mi nígbà tí mo débẹ̀ kò bá ọ̀rẹ́ mi bẹ̀ ó bá sọ pé mo ti kidnap ọmọ òun bí o kidnap ọmọ ẹ o ìgbẹ́ ọmọ ẹ o mo fẹ́ fọmọ ẹbí gbé ṣe o kidnap ọmọ ẹ o kọ́nà má jẹ́ orógùn fẹ́ kidnap ọmọ ẹ ló ṣe ìdúgbẹ́ kidnap ẹ wá ní torí pé ọkọ mi òun bímọ fún ni ìbẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ èmi kidnap ọmọ ẹ èmi o kidnap ọmọ ẹ o ẹ wá o fóònù mi ni ìyẹ fóònù mi wò ó ní tí n bá kidnap gbogbo ọkọ mi ló kidnap mi wá kọ́ mi pẹ̀lú ọkọ mi àbí kìíní kan what's my own business about that kò tí tó bí 10 minutes mo débẹ̀ ọkọ mi náà dé ìgbà tó ọkọ mi dé ọkọ mi béèrè DPO ó dárúkọ DPO bẹ́ẹ̀ ni pé kìíní kan ó mórúkọ DPO yẹn wọ́n ní wọn sí around ọkọ mi mú fóònù ó pè DPO ní kó sọ fún wọn pé kó máa wọlé bọ̀ òun lè bá DPO sin ọkọ mi jáde ni
wọ́n ní madam ẹ má bínú gbogbo nǹkan tá a bá ṣe fún ọjọ́ ẹ má bínú ẹ̀jẹ̀ nítorí Ọlọ́run ẹ lójú ẹ kàn lójú ni ẹ fi ríran. ṣé woman ló ní ọ̀rẹ́ mi sọ pé ó ti lọ agbára ẹ bíbá yá àbí kíní kan ọkọ mi ló ń bá wí wo tí kò bá ṣe ọmọ mi kíní kan ọkọ mi kàn wòye what is wrong with you are you okay are you talking to me kí ni mo fẹ́ fún ọmọ ẹ ṣe ìwọ ní àgbàyà ní ẹ̀ka ní bó ṣe wà yìí ó ní bọ́ ó ṣe kíní kan ọkọ mi kàn wòye ló kàn gbá ní etí ni pa ẹ̀ẹ̀mejì ọkọ mi ní please detain her ó wá sílé mi ó wá cause nuisance mi sọ̀rọ̀ now you are putting I don't understand the blame I don't understand what is happening ọkọ mi ṣe ń sọnù èyìnbó pọ̀ wọ́n bá detain ìyá Ọlọ́run wọ́n ní babe let's go wọ́n bí mi dání sáré gbígbígbígbí sórí mọ́tò lọ àǹtí ṣeun nígbà tó pé bí abijọ́ mẹ́ta lẹ́gbọ́n ọ̀rẹ́ mi bá kàn pé pé bá bọ́kọ ẹ sọ̀rọ̀ kó fún mi ní ẹ̀yin náà wọn pẹ̀ ọkọ mi ló fún àbúrò yìí lóyún ẹ pé ìbáná yín wọn ní kò gbé kọ́ ní ẹ yá sí máa pé òye mi ọ̀rẹ́ mi lu ọjọ́ 5 ní police station ọjọ́ 5 ní police station ọkọ mi fẹ́ ṣàjẹsí kóòtù ní póparọ́ mọ́ wọn àwa sùn máa bèbè jóná ọmọ tá à ń sọ níbo ló wà ó lọ́mọ o ó ní kò lè rọrùn yẹn mọ́ láéláé ṣó pa ni olóhùn ò pọ̀ mọ́ òun ṣe máa pa yín ṣé ìwọ olóhùn kọ́ ló ń gbé oníṣẹ́ ni kò wá wáyé ó ní kò wá tọ̀rọ̀ sí mi lẹ́nu wò ni èmi kọ́ ni mo gbé bó ṣe máa gbọ́mọ ṣe bọ́mọ mi náà ni ó fẹ́ máa sọ̀rọ̀ lọ fún mi ó sáré jára ẹ̀ ó ní ṣe bọ́mọ mi náà ni why you go to threaten ayé mi what is your business about that ṣọ́mọ ẹ ló sọnù. wọ́n á gbé mi lé pẹ̀lú ẹ̀rù àti ìfòyà mo ní pẹ̀lú ẹ̀rù àti ìfòyà ọkọ mi fọmọ náà lẹ́ o ojoojúmọ́ jẹ́ lọ́rẹ́ mi fi ń ké kiri pé oyún tó ní ti jábọ́ ọmọ kan tó ń bí wọ́n ti gba ọmọ òun òrọ́ ọmọ òun kidnap ọmọ wọn ọkọ̀ pé wọ́n wọ́n ọmọ ọkọ̀ wọ́n lè fẹ́ tó yẹn ṣe gbogbo ẹ̀ ọ̀rẹ́ mi lọ́mọ òun ò sọnù ọwọ́ ọkọ ni ọmọ òun wà àmọ́ mo lọ́sọ̀pọ̀ ọkọ mi sọ pé kò lè rí ọmọ náà mọ̀ títí láéláé so kọ́ mi lówó rí mi olúwa fẹ́ mi tèmi nìkan ṣoṣo àwọn bí ó ti lọ ta ọmọ ọlọ́mọ sóko ẹrú àwọn ti písì sí ọmọ ọlọ́mọ nígbà tí wàhálà ìpọ̀ mo wá lọ bá mọ́ mi mo bèrè lọ́wọ́ mọ́ mi pé ǹjẹ́ wọ́n kẹ́fì pé bóyá ọkọ mi àti ẹnìkan fẹ́ra wọn àwọn mi rí láwọn kẹ́fì rẹ̀ o wípé ọkọ ẹ ti ẹ̀wà sọ́dọ̀ mi lánàá ó sì bá mi ra nǹkan bó fún mi lówó kò sọ fún mi pé òun bọ̀ wá sọ́dọ̀ yìí bí ṣe máa wá nìyẹn o á ní kí n má sọ fún ẹ pé òun ṣèṣe ọmọ ni ọkọ mi má sọ́dọ̀ yìí á ní kí n má sọ fún mi pé òun ṣèṣe ọmọ ni mú mi kí ló wà lẹ́yìn àtọkọ mi láàrin mi àtọkọ ẹ bí ibo orí pé mọ̀ mi ò mọ̀ kankan wọ́n ti rìn bọ̀kọ̀ rẹ́rìn ni èyí tí mo mú ṣeré kí ló lẹ́yìn àtọkọ mi pé ọkọ mi wá fún yín nìkan ó ní kẹ́ ẹ má sọ fún mi ọmọ ọkọ mi ni ó ti mọ ọkọ mi mo jìyà gan ju kí n má jọ̀rọ̀ yín lọ ẹni ní onígbà ṣe mi náà ni máa jẹun ọmọ mi àmì oúnjẹ ọmọ òjẹ ní kòrò mọ́ yín lẹ́nu bá gbéra ń bá lọ sílé nígbà tí mo délé bá kókó mi onífẹ̀ẹ́ mi. ẹ wo ọṣẹ tí mo sọ fún yín pé mo fẹ́ ṣe báwa táwọn owó ọdún bó ṣe wáyé lẹ́yìn 7 days báyìí àbẹ̀rẹ̀ sí máa ta ó ṣe ti rí pé kò pọ̀ 1 2 3 4 5 6 7 8 9 9 mẹ́sàn-án péré ni mo ṣe mẹ́sàn-án péré ni mo ṣe fáwọn táwọn owó ọdún owó wà fún ọ a máa fún yín lọ́ṣẹ kékeré kan sí òun ẹ̀kọ́ máa lò láti ọkọ̀ lọ́ṣẹ kékeré yẹn tán ẹ̀ wá máa gbé lọ ṣe ti rí mẹ́sàn-án péré so o ti kó àwọn tó ní kókó sílé mẹ́sàn-án péré mo ní kí láti polówó fún yín ni o ṣe ti rí báyìí owó tí ò ga ní lára ni o ìwọ̀n kan ti ẹ̀ sọ fún mi pé àti ṣé mo fẹ́ ọṣẹ àánú ni ìwọ tó bá ń tajà ìwọ tó nílò àánú ẹ̀yin tẹ́ bá ń tajà ní tẹ̀ ń ta nǹkan òní nǹkan tó wà fún mi lóyún òun ní tí mo bá àwọn èèyàn ṣe tó ṣe fún àwọn èèyàn tiẹ̀ máa sẹ́ǹdẹ̀ ó dé after 7 days kan tó dùbọ̀ ilé báyìí after 7 days àbẹ̀rẹ̀ sí máa ta bó ṣe wáyé èmi la ṣe
so wọ́n láti pèsè máa ka 7 days yẹn ó di next week Thursday kí n tó tún lọ lò next week Thursday èyàn bẹ̀rẹ̀ sí pé èyàn dé máa bẹ̀rẹ̀ sí lò next week Thursday ẹ bẹ̀rẹ̀ sí máa lò. ṣó dáa kó olóko fẹ́ràn báyà mi láti sọ ó ní mọ́mí ẹ̀ ṣé tóun bá tiẹ̀ bá mọ́mí ẹ̀ tún ìjọ kan sùn mọ́mí ẹ̀ ò ní kú dànù. Your mom is my mom. Owó yìí tójú tiẹ̀ gan rí gan ojú ò bá má rí olórí burúkú tó sẹ́ẹ̀dì fídíò ẹ̀ sí ẹ̀ mo ní bọ̀ mo ti ká ìmí tẹ̀ bàrà ẹ̀ sùn oúnjẹ tó ká wa ó lóun ò kó ká wa òun ló dẹ trap yẹn lẹ̀ fóun tó fi nǹkan sínú drinks tó ń mu lọ́dọ̀ ẹ̀ táwọn fi bẹ̀rẹ̀ sí ṣe rọ́bìṣì ó lóun dé try sí bàjẹ́ kí ẹ kó o mọ̀ ó ní ìsìn ó ti mọ̀ kò sí secret kankan mọ́ níbo òun lọ́dọ̀ mọ́ mi ẹ̀ o ọ̀dọ̀ mọ́ mi ẹ̀gbọ́n ẹ̀gbọ́n tóun débẹ̀ gan sẹ̀gbọ́n àwọn ọlọ́dẹ kóun dọ́dọ̀ wọn èso kó àwọn fẹ́ dọ́dọ̀ wọn. mi ò fẹ́ dọ́dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ ọ̀dọ̀ mọ́ mi júnà mi fẹ́ débẹ̀ ọmọ wọn ló sọ fún wọn pé òun àti ẹjọ́ ń ní kinní nígbà tó ọmọ wọn dẹ̀ sọ fún pé kinní kan tó ń gẹ̀ẹ́tì pé mi àtàwọn ọmọ wọn àjọ ń ṣe kan papọ̀ wọn náà fẹ́ rí mi mo dẹ̀ lọ rí wọn wọn wá ní kí ni mo wá dọ́dọ̀ ọmọ àwọn wípé fún àti bẹ́ẹ̀ ṣerú nǹkan bẹ́ẹ̀ pé ó yẹ ẹni tó dàgbà tó máa ṣọ́ yẹ kí n bá ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn mo dé kó yan pé o ò lágbára ìbálòpọ̀ mi dẹ̀ fẹ́ yàn lè torí mi fẹ́ kóbìnrin mi wá sínú láìfù wa kó lọ lo nǹkan fún mi wọ́n dẹ̀ ní pé kí n má dọ̀dọ̀ àwọn ọmọ àwọn ọmọ pé àwọn máa bá mi gẹ̀ẹ́tì girlfriend ọdún náà wọ́n ti rí pé òun lọ sí òtẹ́ òun sọ pé òtẹ́ òun kò ti wá bá wọn nǹkan tó máa dé náà múra dé girlfriend yẹn dà wọ́n láwọn náà ni ọdún tó kọ́ bá wọn lẹ́jọ́ sí kò gan ẹ̀mí wọ́n fẹ́ bọ́ sóun lọ́wọ́ òun ò dàgbọ́n tó fi fún ọ́lẹ̀ tó ọmọ òun padà tó wá pè tó padà wá rescue wọn kò lọ́wọ́ òun. ẹ̀sìn ṣe ní family kìíní wọ́n jẹ́ ọ̀kan máa wọ́n máa wá ọ́ ní ara o òun fi wọ́n lẹ̀ sùn ní ayé òun dọ́gba rúùmù míì ni. ó ní wọ́n lé lọ sùn níjọ́ náà gan. so èmi kọ́ ni mo lọ bá wọn àwọn ni wọ́n sọ pé àwọn máa bá mi wá girlfriend pé àwọn ò fẹ́ kí n kó ní problem lé ọkọ láì mọ̀ pé àwọn náà fẹ́ múra wọn wá. ìyẹn dẹ̀ lọ nìyẹn ẹ̀kan náà dẹ̀ ni. ọ̀rọ̀ pọ̀ níbi kò.